Ṣebí orí tó bá máa dádé inú agogo dẹni tí ń wá, ọrùn tí ó lò jìgbà ìlẹ̀kẹ̀ inú agogo ní tí ń wà, ìbàdí tí ó lo mọ́sáàjìn aṣọ ọba tí ń taná yanranyanran inú agogo ní tí ń wà. Ìlú ọba ló wà níbi tó ti ń kọ́ ẹ̀kọ́ nípa ìmọ̀ ìṣirò nígbà tí àwọn kan kóra jọ pọ̀ láti lọ mú wá. Ọ̀kan pàtàkì nínú àwọn tó lọ mú wá láti ìlú ọba ni ọ̀gbẹ́ni Ọjà Òdútọ́lá. Èyí ni ìtàn ọ̀dọ́mọkùnrin kan tí ó gorí àpèrè àwọn baba ńlá bàbá rẹ̀ lẹ́ni ọdún mẹ́rìndínlọ́gbọ̀n. Ọba Síkírù Káyọ̀dé Adétọ̀nà Awùjalẹ̀ tilẹ̀ Ìjẹ̀bú. Ẹ kú dédé àsìkò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ èdè àti ìtàn Yorùbá. Tó bá jẹ́ pé ìgbà àkọ́kọ́ rèé tẹ̀ ń bá fọ́nrán yìí pàdé lórí ẹ̀rọ ayélujára, ìkànnì àrọ́bá Folktales náà lẹ́jà sí. Àrẹ̀mú Olúwadámiláre lórúkọ tèmi. Mọ̀ ibi wọn ní bọ́mọdé ò bá bá tàn yóò bá àrọ́bá rẹ̀. Lẹ́nu iṣẹ́ ìwádìí nínú ìrìnkèrindò láti ṣe alábàápàdé ìtàn tá à ń sọ àrọ́bá rẹ̀ lénìí. Ṣé ẹ sì mọ̀ wípé ọ̀rọ̀ òkèèrè bí ò bá lé kan yóò dé kan. Bí apá kan nínú fọ́nrán yìí bá tako ìtàn tí ń bẹ lọ́wọ́ tiyín tàbí tí kò bá yín lára mu, ẹ má fi bí mi o, torí wípé èmi kọ́ ni mo ṣe àpilẹ̀kọ rẹ̀. Bí ẹ bá wá ń bá fọ́nrán yẹn pàdé fún ìgbà àkọ́kọ́, ẹ ṣe pínpín rẹ̀ kó lè kárí gbogbo olólùfẹ́ èdè àti ìtàn Yorùbá lápapọ̀. Ọba Síkírù Káyọ̀dé Adétọ̀nà. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni ó gbàgbọ́ wípé ìlànà ìṣẹ̀ṣe tó fi ọba yìí sórí àpèrè ni ó padà kọ̀yìn sí. Báwo lọ̀rọ̀ ọ̀hún ṣe rí gan-an? Ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́? Ẹ wá nǹkan fìdílé kájọ máa jẹ ìgbádùn ìtàn tẹ́mọ̀ gbọ́ àrọ́bá rẹ̀ lẹ́nu mi. Bàbá tó bí ọba Síkírù Káyọ̀dé Adétọ̀nà gangan ni Ifá mú nígbà tí àwọn afọbajẹ ilẹ̀ Ìjẹ̀bú gbé Ifá jọlẹ̀, ṣùgbọ́n Odùtọ́lá, ìkan nínú àwọn afọbajẹ, pawódà ó táwo ṣe. Ó ní kò ní dáa káfẹ́ni tí ò ní ìmọ̀ òde òní ìyún standard education láti fi jọba. Ó ní ṣebí ọmọ bàbá yìí tí ń jẹ́ Síkírù Adétọ̀nà wà ní ilé ẹ̀kọ́ gíga kan níbi tí ń ti ń kọ́ ẹ̀kọ́ nípa ìmọ̀ ìṣirò ní òkè òkun. Ó gba àwọn afọbajẹ tó kù nímọ̀ràn láti lo ọmọ dípò bàbá. Báyìí ni ọ̀gbẹ́ni Síkírù Káyọ̀dé Adétọ̀nà ṣe di Awùjalẹ̀ tilẹ̀ Ìjẹ̀bú ní ẹni ọdún mẹ́rìndínlọ́gbọ̀n láìpẹ́ tó gorí àpèrè àwọn baba ńlá bàbá rẹ̀. Kábíyèsí ọba Síkírù Adétọ̀nà sì bẹ̀rẹ̀ sí í wu àwọn àwà tó bani lẹ́rù jọjọ. Ọba Adétọ̀nà fẹ́ tẹ̀gbọ́n-tàbúrò obìnrin méjì láti inú ìyá kan náà. Èyí tako àṣà àti ìṣe Yorùbá. Kódà kábíyèsí ọba Adétọ̀nà fi èyí yangàn. Ó wà nínú àtẹ̀jáde kan tí wọ́n kọ nínú ìwé tí wọ́n fi léta. Nínú àwọn ìwà kàyéfì tọ́ba Síkírù hù ni yíyí ọdún Agẹmọ padà tó sì fi ojúde ọba tó fi rọ́pò rẹ̀. Ọdún tí ń ṣe àpẹẹrẹ ọdún mùsùlùmí kan tí wọ́n ń pè ní Dọ́bà. Ọba Síkírù Awùjalẹ̀ tilẹ̀ Ìjẹ̀bú sọ wípé Ifá ò jẹ́ nǹkan kan. Ó gbé agbára fún àwọn ẹlẹ́sìn ìmọ̀le, àwọn ìmáàmù, ó sì gba agbára pátápátá lọ́wọ́ àwọn oníṣẹ̀ṣe ilẹ̀ náà. Ọ̀pọ̀ èèyàn ló ń bínú tí wọ́n ń fà ké kọ́rí tí wọ́n sì ń fi àìdùnnú wọn hàn. Wọ́n kòrò ojú sí àwọn ọ̀wà tí orí adé yìí hù. Wọ́n ní wípé orí àpèrè tí ọba Síkírù wà kì í ṣe àpèrè ẹ́míà bí kò ṣe ti Awùjalẹ̀ tilẹ̀ Ìjẹ̀bú. Àkàìmọye ọ̀rọ̀ tí ò ṣeé gbọ́ lẹ́nu tí orí adé yìí sọ nípa àwọn ẹgbẹ́ òṣùgbó tilẹ̀ Ìjẹ̀bú. Ó ní wípé wọ́n ń ṣe àìdá sí
òkú àwọn ọba tó ti rìwàlẹ̀ àṣà sẹ́yìn. Ṣé ẹ sì mọ̀ wípé ikú ọba kankan ò ṣojú rẹ̀, ilẹ̀ òkèèrè ni wọ́n ti mú wá. Ẹ gbọ́ ná, báwo lọba Síkírù ṣe mọ̀? Ọ̀pọ̀ èèyàn gbàgbọ́ wípé ó parọ́ láti ba ìṣẹ̀ṣe jẹ́ nílẹ̀ Ìjẹ̀bú. Àríyànjiyàn pọ̀ lórí ọ̀rọ̀ ọba Síkírù Adétọ̀nà nínú ẹgbẹ́ òṣèlú. Wọ́n sọ wípé ó ṣiṣẹ́ pẹ̀lú Zik Akíntọ́lá Ahmadu Bello láti fi Chief Ọbáfẹ́mi Awólọ́wọ̀ sínú ẹ̀wọ̀n. Wọ́n ní ó ṣe onígbọ̀wọ́ fún ẹgbẹ́ òṣèlú NPN nígbà tí púpọ̀ ọmọ Yorùbá ń bá UPN lọ. Kódà wọ́n ní gómìnà Bísí Ọ̀nàbánjọ́ yọ ọba Awùjalẹ̀ lóyè, ìyún ọba Síkírù, ṣùgbọ́n nígbà tí àwọn ọmọ ológun gba ìjọba, wọ́n dá a padà sórí oyè. Àwọn kan sọ wípé ó ní agbára láti ran ara rẹ̀ lọ́wọ́ nìkan, ṣùgbọ́n kò ran ẹnikẹ́ni ní agbègbè rẹ̀ lọ́wọ́. Ó bá Ọ̀túnba Ṣòbòmí jà nítorí wípé Ọ̀túnba Ṣòbòmí ti lóókọ, ó sì ti tàn kárí ayé jùlọ. Ìbẹ̀rù kẹ́nikẹ́ni mọ́ gba àpèrè mọ́ba lọ́wọ́ ló ń bà á. Ní ọjọ́ ogbó rẹ̀, gbogbo òpó tó tọ̀ tó fi dé gbogbo ibi tó dé, tó fi ní gbogbo ohun tó ní, gbogbo ojú òpó yìí ló padà dàrú. Àwọn àgbà bọ̀ wọ́n ní òkú kò mẹ̀yìn. The dead did not care about what happened after them. The dead did not care what happens after them. Onímọ̀ ìṣègùn Ọládòyìn Ọdẹ́bọ̀wálé ṣàpèjúwe Awùjalẹ̀ tilẹ̀ Ìjẹ̀bú, èyí ọba Síkírù Adétọ̀nà, gẹ́gẹ́ bí onígbéraga. Ó ní ó gbàgbé ọ̀nà tó gbà tó fi jọba. Ó ní ó lo ẹ̀sìn ìsìláàmù láti ba àṣà Yorùbá jẹ́. Ó ní ó kọ ẹ̀yìn àwọn èèyàn ilẹ̀ Ìjẹ̀bú sí àṣà àti ìṣe Yorùbá. Ẹ jẹ́ á mọ̀ bira wa léèrè, ǹjẹ́ ìwà tí ọba Síkírù Adétọ̀nà Awùjalẹ̀ tilẹ̀ Ìjẹ̀bú wù yìí jẹ́ ìwà ọlọ́gbọ́n ọba bí? Àbí ó lo ọ̀nà yìí láti fi ojú ìṣẹ̀ṣe, àṣà àti ìṣe Yorùbá gbolẹ̀? Ǹjẹ́ ó ran ilẹ̀ Ìjẹ̀bú lọ́wọ́ àbí ó tàbùkù rẹ̀ láàrin ilẹ̀ kóòtù òjìire? Ìtàn yìí kì í ṣe ìtàn èèyàn kan péré, ṣùgbọ́n ìtàn wa, àṣà wa àti ọjọ́ iwájú gbogbo wa pátápátá nílẹ̀ kóòtù òjìire. A ó dáàbò bo àṣà wa bí? Àbí a fi àyè gba àwọn alágbára, àwọn ẹlẹ́sìn láti yí ohun tá a dúró fún gẹ́gẹ́ bí ọmọ Yorùbá padà bí? Àsìkò ni ó sọ. Ẹ fi ìwòye tiyín ṣọwọ́ sí abala àríwísí lábẹ́ fọ́nrán yìí. Tẹ́ ẹ bá fẹ́ máa rí mi wò ní gbogbo ìgbà tí n bá fi fọ́nrán mi síta, ẹ tẹ agogo ìrántí, ẹ sì tẹ subscribe button. Ẹ pín fọ́nrán yìí kó kárí ilé kó kárí oko, kó lè dé ọ̀dọ̀ àwọn olólùfẹ́ èdè àti àṣà Yorùbá. Ẹ ṣeun tẹ́ ń wò mí.